ǹjẹ́ ẹ̀yin tí ẹ mọ̀ wípé kì í ṣe Saheed Osupa ní bàbá àtìyá sọ ọba orin fújì yìí gan-an ṣá? Bẹ́ẹ̀ ni Akórèdé Babátúndé Okunola ní bàbá àtìyá sọ nígbà wọ́n bí lọ́jọ́ 7 oṣù kẹjọ ọdún 1969. Ẹ tún kú bí ojú ọjọ́ ṣe rí lọ́dọ̀ tí yín o. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ sì káàbọ̀ sí ìkànnì DigiNaija Television. Ẹ dákun ẹ máa tẹ subscribe button tó wà lójú ìwòran yín. Ẹ like, ẹ comment, kẹsì máa pín fọ́nrán yìí kó máa lọ káàkiri bí ń ṣe tún máa ṣàlàyé àwọn nǹkan kọ̀ọ̀kan tó ṣe kókó nípa gbajúgbajà olórin fújì ìyẹn King Dr. Saheed Osupa. Gẹ́gẹ́ bí mo ṣe ti sọ tẹ́lẹ̀ síwájú, wọ́n bí Saheed Osupa ní ọjọ́ 7 oṣù kẹjọ ọdún 1969 ní agbègbè Mòsáfẹ́jọ́ Àjẹgúnlẹ̀ nípínlẹ̀ Èkó Akété Àrómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀, ṣùgbọ́n ìlú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ òun ló dàgbà sí. Orúkọ bàbá rẹ̀ a sì máa jẹ́ Moshood Láyẹyẹ Àjíwẹ́rẹ́, eléyìí tó ṣe wípé òun gan ó jẹ́ akọrin wẹ́rẹ́ lásìkò tí ń bẹ láyé. Kódà nínú ìtàn a rí gbọ́ wípé mọ̀lẹ́bí kan òun ni bàbá King Saheed Osupa ni ó jẹ́ sí olóògbé Síkírù Àyìndé Barrister tó náà jẹ́ olórin fújì nígbà ayé wọn. Eléyìí túmọ̀ sí wípé wọ́n bí King Saheed Osupa sínú iṣẹ́ orin kíkọ ni, kì í ṣe iṣẹ́ àyàbá rárá. Kódà láti kékeré báyìí ló ti ń kọrin, àmọ́ síbẹ̀síbẹ̀ ó lọ sí ilé ìwé girama ní Àmúwò Ọ̀dọ̀fin High School, eléyìí tó ti graduate ní ọdún 1987. Nígbà tó sì di ọdún 1992, King Saheed Osupa jáde ìwé gíga láti Polytechnic of Ibadan níbi tó ti gba àmì ẹ̀yẹ National Diploma lẹ́yìn tí ó kọ́ṣẹ́mọṣẹ́ gẹ́gẹ́ bí Business Administrator. Saheed Osupa bẹ̀rẹ̀ iṣẹ́ orin kíkọ ní pẹrẹu ní ọdún 1983. Ìdí iṣẹ́ orin yìí gan-an ló sì ti gba orúkọ tuntun tí ayé wa mọ̀ ọ́ sí lónìí, tí òkìkí rẹ̀ sì ti kàn kárí ayé, ìyẹn King Dr. Saheed Osupa. Lára àwọn àwo tí Saheed Osupa kọ́kọ́ ṣe jáde òun ni Fuji Fadisco, Fuji Blues àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tàbá sì ní kàkà àwọn àwo orin tí Saheed Osupa tí ó ti ṣe látìgbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin, wọ́n á ti lé ní 40. Kódà Saheed Osupa ti kópa nínú àwọn eré tíátà Yorùbá lóríṣiríṣi tá a ti fẹ́ lé ní 30 báyìí. Ó sì ti ṣeré pẹ̀lú àwọn òṣèré tíátà tó lórúkọ bíi olóògbé Murphy Àfọlábí àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọlọ́run kẹ́ King Saheed Osupa tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé orúkọ rẹ̀ gan tàn kárí ayé kọjá orílẹ̀-èdè Nàìjíríà gan. Pọ̀ àwọn olórin fújì kéékèèké ló sì ti ara ẹ̀ dìde, bí a ṣe ti rí lára àkọ́bí Òṣùpá tó náà jẹ́ olórin fújì lónìí. Ọdún 2008 ni olóògbé Síkírù Àyìndé Barrister ló gbé adé orin ọba fújì fún King Dr. Saheed Osupa. Látìgbà náà sì ni gbogbo ayé ti ń pè ní King, ọba orin mátàgbàmọ́lẹ̀, ọba orin fújì àkọ́kọ́. Ẹ má gbàgbé láti máa tẹ subscribe button tó wà lójú ìwòran yín. Ẹ like, ẹ comment, kẹsì máa pín fọ́nrán yìí kó máa lọ káàkiri. Ẹ ṣeun tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà.